Àṣà ilẹ̀ Yorùbá lè tó Orísun, ìtàn ilẹ̀ Yorùbá ṣòun la mójútó. A gbọ́ nípa Yorùbá lórí ètò Orísun, kí là ń pè ní Yorùbá gan-an la mójútó. Níbo ni wọ́n ti ṣẹ̀ wá o, níbo lèmi ti ṣẹ̀ wá. Ọmọ Yorùbá ẹ má gbàgbé Orísun o. Tó gbàgbé Orísun sáré àti bẹ́ẹ̀, bọ́mọdé o bàbá àtàn abárọ̀bá. Àrọ̀bá bàbá ìtàn ní lọ́jọ́kọjọ́. Adéwọ̀nyí Adéyínká ló ń pè wá o. Ní gbogbo alẹ́ sórí ètò Orísun. 10:30 to 11:30 lálálẹ́ wá nǹkan fìdílé kẹ́ wá gbé tó Orísun. Rédíò Sódímà 87.5 ìlú Kútọ́nù ẹ̀yìn síbẹ̀ má gbé kúrò. Ọmọ Yorùbá ẹ má gbàgbé Orísun o. Odò tó gbàgbé Orísun sáré àti bẹ́ẹ̀. Bọ́mọdé o bàbá àtàn abárọ̀bá. Àrọ̀bá bàbá ìtàn ní lọ́jọ́kọjọ́. Bàbá Ọ̀yọ́. Mọ̀ ń jẹ́. Àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyànmáyàn ńlẹ̀ Yorùbá. Bí wọ́n ti mọ wí ọjà rí ọ̀rẹ́ mi. Wọ́n á ní ariwo tẹ̀ ń wò báyìí wọn ò tọrọ sí o. Bẹ́ẹ̀ ni. Ìrìn ojú kókó òpè ayó. Àyàfi ká wá ń tó dáa ká jẹ́. Kíyàn jẹ dáadáa kó mú mi sí. Bẹ́ẹ̀ ní tó ẹnu tẹ̀ ń wò ò tán ń gbẹ. Ọ̀tán ń gbẹ o. Àfi ká wó omi tó dáa ká mu. Kíyàn ò mú. Wọ́n wá ní ká kárí bọnú kò tọrọ tó ń ṣe ní. Bẹ́ẹ̀ ni kò tó. Àfi ká ṣiṣẹ́ tó dáa ká fi lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Ká lè bá àjàjàbọ́ lọ́wọ́ ìṣẹ́hùn ebi tí ń bá wa jà. Àkíkà. Eléyìí náà la fi ń kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin ọmọ aládé. Gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire. Àní gbogbo àwa tá a gbà pé Odùduwà ní baba ńlá gbogbo wa. Láti ṣẹ̀ wá. Gbogbo àwa tá a gbà pé Ilé-Ifẹ̀ lórírun wa. Láti Ilé-Ifẹ̀. Àní gbogbo àwa tá a gbà pé ọmọ káàárọ̀ òjíire òní wa. Bẹ́ẹ̀ ni. Gbogbo wa náà là ń kí lálẹ́ tòní. Ní ẹ̀kú àjálẹ̀ o. Bá a ṣe ń kalẹ̀ sínú ètò. Ọ̀dẹ̀ òdùn bí. Ẹ̀kú àṣálẹ́ gẹ́gẹ́ bí bàbá Ọ̀yọ́ ṣe wí. Ẹ̀kú àtàárọ̀. Ọ̀dẹ̀ òdùn bí. Ẹ̀kú kó lè da tá n bá kí. A kú pọ̀pọ̀ sísí àjẹ́ àmú tí gbogbo wa ti bá lọ látàárọ̀. A kú kó lè bá a dá bí ọwọ́ aṣọ. Ọlọ́run Elédùmarè kó pín alérè. Pẹ̀lú ògo Ọlọ́run ọba àní kábàámọ̀ burúkú. Àṣẹ Èdùmàrè. Àní sílé ayé wá. Àṣẹ wá. Àní kábàámọ̀ kí làwa náà wálé ayé fún. Àṣẹ. Gbogbo ń tẹ̀dá gbé ṣe nílé ayé gbogbo ẹ̀ náà làwa náà bá wọn gbé ṣe láṣẹ Ọlọ́run ọba mi nígbà tí ìṣóògùn. Tó jẹ́ pàṣẹ Ọlọ́run. Tó jẹ́ pé àṣẹ Ọlọ́run ọba mi ni. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ afọpẹ́ f'Elédùmarè. Afọpẹ́ fún. Olódù tó màre. Bẹ́ẹ̀ni. Ọba bẹbẹbẹ tó ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ. Láti jẹjọ. A lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ọba àwọn ọba tó jọba títí ayé. Kábíyèsí Èdùmàrè. Ọba mi tó dójú ti Pẹ́línà nù Bíbélì mímọ́. Àwọn dúpẹ́ fún alálẹ̀ ọjọ́ Ọya fánà lọ́mọ. Kí la máa ń ṣe? 90 years old kàtòfẹ̀ndísàn ni màmá mi ṣe àyálì kìíní. Ló ti ní. Nígbà táyé ti rò pípé ò lè bí màmá láyé. Pẹ̀lú àlọ́ ó tún bímọ. Ọlọ́run ọba mi bá ní kì í sọ̀rọ̀ tòun. Torí ìdí èyí ń jọ́ tí màmá mi fojú kàlejò tuntun. Ojó tàlà sóńjọ́ náà. Ojo kọ́lá ojo rọ́pọ̀pọ̀. Òun náà kọrin ayọ̀. Ojo fújì rọ́pọ̀pọ̀. Olúwa ọba ẹ̀ náà làwa ń fọpẹ́ fún lálẹ́ ọpẹ́ mọ̀ ní fọ́lọ́. Ọba tó yọ tó sọ́dà ní tó so ìkànnà kìnìún di tó lóńgbò. Tá a da lábà láti jẹjọ. Níjọ́ wọ́n jù ú nù kòtò tí ò sẹ́ni tó yọ. Ọba tó yọ Samson nù náà lérú. Ọba lọ́ba tó fọwọ́ tọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ńjọ́ kìíní àná. Lẹ́yìn ò bá bẹ̀rẹ̀ àròyé. Olúwa mi
èyí ṣe tó nà mí njọ́ mo ti ń gbé ọ káàkiri ṣé mo fárẹ́ gbolẹ̀ bí àbò dúpẹ́ lọ́wọ́ mi ni ọlọ́run yìí làwa ń fọpẹ́ fún ọlọ́run ni táwa ń fìyìn fún bẹ́ẹ̀ni táwa ń fògo fún ọba àwọn ọba tó jọba títí ayé ọba alábẹ́nú àṣáṣí ọlọ́run ọba yìí náà lọ́ba táwa ń sìn tá à ń fọpẹ́ fún ọlọ́run ọba o ìbà rẹ̀ là ń ṣe lọ́jọ́ tòní bàbá Ọ̀yọ́ olóòtú olúwaṣẹ àmì ọba lọ́la wọ́n ní bàbá ìléríjú tó fi dọ̀rẹ́ Olúgbó ìbàbá ilẹ̀ fànjú tó fi dààyò fólú ọ̀dàn bàbá Ọ̀yọ́ ìrẹ́tu tó dénú gbó tí ò júbò Olúgbó ẹ má bá jiyàn ẹ fi ilẹ̀ yóò fẹsẹ̀ kókún ọdẹ ni máa wá wò ó ọdẹ ni ó pa alápàtà ni ó gbé lọ oníṣọ̀nà ni ó fa àwọn ẹ̀rọ ń dè àwọn ọmọ tó wá fi ẹran rẹ̀ wọ́n fi pata nínú ilé wọn ẹlòmíì ò jẹ tiẹ̀ lórí iyán ẹlòmíì ò jẹ tiẹ̀ pẹ̀lú àmàlà ẹlòmíì ò wẹ tiẹ̀ wà lámì sórí ìrẹsì ni kí ti wọ́n mọ̀ bá dábẹ́ la fi ń júbọ̀ Ọlọ́run ọba mi torí pé ọmọdé ò ní bá pèlè yẹ olùsàsọdá bá a bá ti ń júbọ̀ Ọlọ́run ọba mi ká máa ṣe bá àwọn èèyàn já ṣe bá àwọn èèyàn lọ́kùnrin àwọn ayé ọmọ àbìdí yànyàn lóbìnrin já ṣe bá onílé lọ́mọdé ká ṣe bá àlejò lágbàlagbà ká ṣe bá tẹ́wọ́gbadé ayọ̀ ọlọ́fin gbogbo náà la ṣe bá ká ṣe bá lọ́wọ́ sáwọ́gbèrè ọmọ onídàámọ̀ gbèdé àní á ṣe bá lọ́wọ́ ojúlé tètè ọ̀rẹ́ mi àkọ́kọ́ tó kọ́ wa ní fọ́ọ̀là lágbèdè méjì ayé òun ọ̀rẹ́ àtìlà méjì yóò sá níbi tó jẹ́ pé bí bàbá ìlàwọ̀ àti jẹ gẹ́gẹ́ bí ilẹ̀ lẹ́ẹ̀ tiwa òun náà ní kíni tí kìmí lọ́ọ́ máa jí fọwọ́ di erin buta wẹ́rẹ́ sójú abínú ẹni afàtàǹpà kòkó wọn mi bí kàlòkàlò káàbọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹwà ìdènà ọba àlèwí lè ṣe ọba àlèṣe lè wí ọba táwa ń sìn tá à ń fọpẹ́ fún lójoojúmọ́ òun náà làwa ń dúpẹ́ fún bẹ́ẹ̀ ni bá gbogbo àwọn èèyàn ìbàlọ́wọ́ gbogbo kinní tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀ ìbàlọ́wọ́ gbogbo kinní tó doríkodò tí ò sóje àwọn ìyá yín nù ìbàlọ́wọ́ gbogbo ẹ̀wọ́ mọ̀júbà àwọn ìyá tiẹ̀ ìbàlọ́wọ́ gbogbo àwọn ìyá mọ̀ pọ̀ pátápátá àwọn ìyá ṣe nù ìbà yín la ṣe lálẹ́ tòní o èmi a mọ̀ pé ẹ mọ̀ pa wá o àwọn iṣẹ́ ẹran yín ẹ kẹ́ wa ní kíkẹ́ ẹ tọ́lá ẹ kẹ́ wa ní kíkẹ́ ẹ tọ́lá ẹ dùn wá nú ẹ yọ́nú sí wa àgbéga torí pé ọmọ yín làwa ṣe ẹ̀yin àwọn iṣẹ́ ẹran yín ẹ̀yin lọ sọ́nù fòtó orí kọ̀ bó wọn ti wí dákun bó ni wọn ti wí. níjọ́ tí àwọn ẹlẹ́yẹ ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé tí wọ́n sọ fún Ọ̀rúnmìlà pé kó lọ rí bu àtẹ̀kẹ́sù kó má bàa délé ayé kí dààmú má bàa bá kójú ó má bàa pọ́n Ọ̀rúnmìlà tó má kọ̀ tóun bá rí bu àtẹ̀kẹ́sù ńkọ́ wọ́n láwọn ìyá làwọn nílé ayé torí pé agbára táwọn gbà lọ́wọ́ Elédùmarè ọba ọ̀gọ́ọ̀gọ́ tí ń bẹ ní sáàtì nílé rẹ̀ ni wọ́n lọ́rọ̀ ọba yìí náà lọ́ba tó fáwọn láṣẹ báwọn ò rí kólógó tó rí àwọn ọmọ tì fún dẹjọ àwọn ọmọ tì díjọ ròrò Ọ̀rúnmìlà wa ní kí tòun wọn má bàa rí bẹ́ẹ̀ ńkọ́ wọ́n ní kí ni kóun ó ṣe ó ní kó lọ rẹ́ bu àtùkèsù wọ́n ní tó bá ti rẹ́ bu àtùkèsù kó lọ mẹ́kù méjì olúwéré àtẹ̀já méjì olùgbèdè kó lọ gbé lọ sóríta mẹ́ta àgbàgbà nsásá níbi tí àwọn àgbààgbà tí wọ́n ti ṣèpàdé tiwọn lótùúfẹ̀ bó o bá ti wá gbé síbẹ̀ tán ìwọ sàmọ́ lọ kọ́kàn ó balẹ̀ kó o ti mọ̀ pé o ti bọ́ lọ́wọ́ ogun oṣó o ti bọ́ lọ́wọ́ ogun àjẹ́nu Ọ̀rúnmìlà ṣe bẹ́ẹ̀ ń tòótọ́ ó sì rí bẹ́ẹ̀ ó gbọ́ bí babaláwo rẹ̀ ṣe wí kò pé fálékè kò pé Ọ̀rúnmìlà ò pé ẹ̀ǹdínlógún lọ́dàlẹ̀ ó ṣe gbogbo báwọn bí wọ́n ṣe ní ó ṣe pátá bẹ́ẹ̀ náà ló ṣe Ọ̀rúnmìlà bá sọ́njọ́ náà ló bá lọ Ilé-Ifẹ̀ ló pòwe lóní látòní lọ ìjẹ́ ẹ̀yìn àgbàlagbà tẹ́ ń bẹ létí gbọ́ ẹ máa sọ pé fún lóní wọ́n máa fún wa lówó ọwọ́ wọn oṣù lóní wọ́n máa fowó ọwọ́ wọn sùn wá bọ̀ òkú lówó òkú ò lówó tipátipá báyìí láàfin wówó òkú wíwá báyìí là wá wo ká tó rá wo àtọmọdé àtàgbà àtonílé àtàlejò àtakọ àtàbò olú àtọmọdé ẹ fowó ọwọ́ yín kẹwàá ni ẹ fọlọ́ ọwọ́ yín kẹwàá ẹ filé ọwọ́ yín kẹwàá ẹ fi mọ́tò ọwọ́ yín kẹwàá ẹ fún gbogbo mèremère ọwọ́ yín kẹwàá àní ẹ má pa wá torí kẹrọ yín lẹ̀ pa ọmọ yín lẹ̀ dá lọ́lá ọmọ yín lẹ̀ fún lówó ọmọ yín lẹ̀ kẹ́ ìyá àwa ti di alágẹmọ ọ̀tẹ̀ rẹ́rẹ́ lónìí o torí pé bàbá yìí náà
gẹmọ ọ̀tẹ́rẹ́jù tí fi gbaṣọ aláṣọ dòní tí ò sí bá bẹ́ẹ̀ni tí ó bọ ìjẹ́wọ̀ náà gbogbo ibikíbi tó bá wà diwọ́ mọ́rí rẹ o kí orí ìwọ̀n olókun aṣàpèlèkọ onídàámọ̀gbèlè wọ́n níbi orí gbé ń lówó ohun ọ̀nà àkàyà ọmọ àtàkàyà sọ́la wọ́n lórí ibi orí gbé ń lówó àkàyà kó ka tèmi àti yímọ̀ wọn àkà ibi orí ẹni gbé ń lọ́lá àkà kó ka tèmi àti yímọ̀ wọn àkà ibi orí ẹni ètí gbàbọ̀dé àkà kó ka tèmi àti yímọ̀ wọn àkà ibi orí ẹni ètí ṣìṣe àkà kó ka tèmi àti yímọ̀ wọn àkà ibi tó rí ẹni ètí takoni àkà kó ka tèmi àti yímọ̀ wọn àkà èjì agolé lálẹ́ tòní orí mi àti yín ò ní burú orí gbogbo wa ò ní burú torí pé àgbẹni báyìí lórúkọ tá a pe orí gbogbo wa ò ní burú ìmọ́lẹ̀ àyà báyìí là á pe orúkọ tá a pojú bàbá Ọ̀yọ́ ojú wo ò ní relédè wa kò sí mọ̀ ní báyìí lórúkọ tá a pe owó ò ní wọ́n wa tẹbítẹbí tọmọtọmọ tayátayá ìtì ọ̀gẹ̀dẹ̀ tó gbé àpáta bì lórúkọ tá a pe ọrùn ọlọ́ọ̀gọ́ owó ò ní wọmi ọpọ́n àfẹ́ lórúkọ tá a pe igbá àyà ọfà burúkú ọfọ̀rọ̀ ò ní wọlé síbẹ̀ àṣẹ burúkú ṣe rere lórúkọ tá a pe àwọn ẹnu burúkú ọ̀tá ò ní dáríjọ sí wa ibi tó jìnnà tó ju ọ̀rọ̀ lọ lórúkọ tá a pe inú níbí ni ọ̀tá ò ní rí wa gbèsè ilé agbára lórúkọ tá a pe bẹ̀rẹ̀ ẹ̀jì ilé wa ò ní jóná òpó òṣèdá lórúkọ tá a pe ẹsẹ̀ òpó òṣèdá wa ò ní sẹ̀ ojú òṣèdá lórúkọ tá a pe àṣẹlẹsẹ̀ àní tójú ilẹ̀ mọ́lẹ̀ lálẹ́ tòní àtàwa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Jamiu Balógun àyẹ̀gbajúmọ̀ ẹni aláàlíàsì Túndé Ọlá Yusufu dàrẹ́tọ̀ tó mọ̀jẹ́ ọmọtọ́sọ̀ọ̀sọ̀ lábẹ́ẹ̀mù Mọ́rákìnyọ̀ Àbáyọ̀mí ọmọbálálé Àdùkẹ́ Dábírí Àṣìṣì Ìjáyà Làwà Àdélé àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tá a ti jáyà pọ̀ mọ́ wa pẹ̀lú ògo Ọlọ́run ọba inú níbí ni ọ̀tọ̀ ò ní rí yín gbèsè ní rí yín gbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín orí yín ò ní burú pẹ̀lú ògo Ọlọ́run ọba ọ̀rọ̀ bí ẹkún bí òṣè kò ní wọlé tọ̀ yín ìjà kalẹ̀ sínú ètò Orísun lálẹ́ tòní látọjú iléeṣẹ́ rádíò Sojema 87.5 87.5 FM tá a fi kalẹ̀ sáàrí gbogbo ọjà tọpa nílùú Kútọ̀nù lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ olómìnira lókọ̀ gbogbo àwọn aláṣẹ ojú iléeṣẹ́ yìí lóko amójú ẹ̀rọ wa Guillaume Agbókòní lóko lóòtú ètò wa nílé agbára Olúwaṣeun àmọ́ ọba lọ́rọ̀ ọmọ ẹrú béèrè ni ọmọ tó yàrá tó relé gbò lẹ́sẹ̀ tó ní kéèsì ayé ọmọ wa jẹ ni ọmọ bàbá tí ń jáde wọ̀nyí ilé Adéjàre lódì ń jó lẹ́ẹ̀bàdàn bàbá Ọ̀yọ́ Onífẹ́dé Azeez náà darapọ̀ mọ́ wa dákọ̀ rẹ adúpẹ́ pé òkun pé àwa náà la máa wá ẹ̀yin náà la sì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè akónílé akálejò akọkùnrin akóbìnrin akọmọdé akáwọn àgbàlagbà lágbára Ọlọ́run pátápátá gbogbo pátápátá àníri ń gbé sọnù bí ò sí bí ọmọ orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Ọmọláàfin Òjó pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají síbí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní sí bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan inú mi ń dùn ara mi ń yá gágá gbọ́ngbọ́n tó kàn sí. inú tèmi náà dùn lálẹ́ tòní aya mi yá gágá bàbá Ọ̀yọ́ àdúpẹ́ o pàápàá tá a bá ti gorí ètò báyìí tírú gbogbo àwọn àyàn gbajúmọ̀ ẹni ọlá tẹ́ ń wò wá ìyá Àsìlátù ilẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ń kí wa pa kú ètò inú tèmi náà máa dùn aya tèmi náà máa yá pé mímọ̀ ṣe tiwa kọ́ kì í ṣàwa náà àánú Ọlọ́run ọba mi lárígbà torí pé ọjọ́ méje péré náà lẹ̀dá ń lò láyé àkíkà gbogbo ọjọ́ tó kù àyípo ọjọ́ náà ni gbogbo ọjọ́ ayé òjọ́jọ́ ajé ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ọjọ́ ẹtì àbámẹ́ta tẹ ìjọ́jú àìkú gbogbo ọmọ tá a bá bí yóò kọ́ lo gbogbo ọjọ́ yóò wá máa yípo gbogbo ọjọ́ náà kí la ní dúpẹ́ fún ọpẹ́ ńlá ni o kí la ní dúpẹ́ fún ọpẹ́ ńlá la ayé kan ló wà àfíjú New York City lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn òun náà darapọ̀ mọ́ wa yín kò ní ṣe yín láṣẹ Ọlọ́run ọba èmi àti bàbá wa jọ sọ̀rọ̀ rọ̀lẹ́ yìí dáadáa n tá a lò tá a fi sọ̀rọ̀ ó lélógún ìṣẹ́jú àwa náà kọ́ Ọlọ́run ọba mi ni ọkọ Olúwa dáadáa Mùsáàtì bó bá ṣe èèyàn ní bàbá Ọ̀yọ́ yóò ti ṣẹ́gi ọ̀là dáná àtúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba aago mọ́kànlá ló ń kọjá ló ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́dọ̀ tí wá ń bì á pàlùdà boko bòmí lọ bá a bá dé á na àwọn akéde àti polówó ọjà tí bá ń bẹ lọ́wọ́ wa bá a bá wá kú òǹbẹ á gbìnà yànú ètò àmọ́ wọ́n ní yiniyini kẹ́ni ó ṣèmí kẹ́ńtà ṣe nǹkan fún ó lè bá a dúpẹ́ torí pé bá a bá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a wá fẹ̀yìn ẹ̀yìn rẹ̀
dọ́dọ̀ àṣẹ nílùú ẹni tí ó Ìṣẹ́yìn gẹ̀yàn gẹ̀yàn ẹni tí ó yin ni ó yin ni ẹni tí ò ní yin ni náà yóò yin ni dànù ọpẹ́ lọ́wọ́ gbogbo omilẹ́gbẹ́ èèyàn tẹ́ ń bẹ́ lé tẹ́ ń gbọ́ wa wọ́n ń gbọ́ wa nílùú Kútọ́nù nílùú Àjàṣẹ́ ní Bọ̀ìkàn ní Kétu nílùú Sàkété ní Kálàfí ní Bùdá lájàṣẹ́ ń sẹ̀mí àti gbogbo bíkíbi tá a bá lè dá kọ gbogbo bíkíbi tọ́wọ́ jẹ́ ètò ìbádé gbogbo yín pátápátá là ń dúpẹ́ fún àwa náà kọ́ lọ́hùn ọba mi ni báwa bá ti ń rẹ̀yìn lẹ́yìn ìwọ kan wá ń balẹ̀ bí ò bá sí ẹ̀yin kò lè sí àwa wọ́n ní òwe Yorùbá kan ló sọ pé iye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà wàlẹ́ òwe Ilé-Ifẹ̀ ní bàbá Ọ̀yọ́ ẹ má fi wálẹ̀ ẹ má fi wálẹ̀ gbogbo ibi tó bá kù díẹ̀ káàtó sí ẹ máa pè wá ṣàkíyèsí ètò tá a sì ń ṣe yìí ètò tó nílò àtìlẹ́yìn yín ni torí pé owó ni kẹ̀kẹ́ yìí rere nìkan kọ́ bàbá Ọ̀yọ́ owó ni kẹ̀kẹ́ ètò tó dáa àǹfààní tẹ̀yin náà lè jẹ́ gbogbo òkéde yín gbogbo òpolówó ọjà yín gbogbo òkíni yín ẹ̀yin ẹ sáà máa gbé bọ̀ wá sójú iléeṣẹ́ ẹ jẹ́ bá tiẹ̀ wò pé ẹ̀sìn kéde ẹ̀sìn nǹkan kan bó lẹ́sìn rẹ̀ láwọn alọ́wọ́ wọn ní bó máa bí ń tí bó máa gíngín inú egun ní lọ adíá fún bàbá àtọmọ tí wọ́n jọ lóko tí bàbá wa ṣe tán tó di ẹrù lọ́mọ ẹ̀ lórí tọmọ kọ̀ bàbá fún ẹ̀ ló wá gbé ẹrù ọmọ wa ń tẹ̀lé bàbá àwọn èèyàn wá ń pàdé wọn wọ́n ní wọ́n ọmọ yìí ó mọ̀ láfojúdi ó sì rẹ̀ lórí àgbàlagbà ó sì gbà ó lóun ò lè gbà torí pé mo bí ń tí mo mọ bẹ́ẹ̀ tí báyìí orí ní fi ta ni adíá fún bàbá táwọn jọ dóko ṣéjú òun ni bàbá fi ra rẹ̀ ló fi pa rẹ̀ ṣéjú òun ni bàbá fi sùn rẹ̀ ṣéjú òun ni bàbá fi ń jẹ rẹ̀ ìgbà tó wá kan kínkínní tó kù ló wá ní bàbá ẹ bá mà jẹ́ kínní ìtàn ẹ fóun bàbá ò wí nǹkan kan ó sọ sẹ́nu kálọ́ ló bá mú un lójú òun náà wò pé bó bá mọ gíngí bó mọ bíntín inú egun báyìí ló ń lọ bàbá tó sún rẹ̀ tí ò fọmọ jẹ òun náà ni ó forí ẹra rẹ̀ délé ìtí mò ń gbìyànjú láti sọ ni pé bó bá jẹ́ nǹkan kan kínkín nílẹ̀ iná lè fi ṣàtìlẹ́yìn fi tó ìtẹ́ lè fi ránṣẹ́ sí wa ẹ pè nọ́mbà wa iná àlàkọ sójú òfò Facebook wa yìí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ́ ń lé nọ́mbà kan ṣoṣo tá à ń lò náà ni 96 39 16 44 96 39 16 44 96 39 16 44 bẹ́ẹ̀ bá ti pè wá gbogbo ètò bá kù a mọ̀ sọ bàbá Ọ̀yọ́ kó tó di pápá lùdà tá a boko bòmí lọ tá a yà lẹ́ka kéde àti polówó ọjà wa ó mọ̀ sí ni láàánú pé náà ńlá kan ṣe yọ ládùúgbò Tọ́pá lọ́sàn-án náà ni iná ńlá kan ṣe yọ iná ńlá kan ṣe yọ iná ńlá kan ṣe yọ ó sì jẹ́ nǹkan tó bani nínú jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò kò sí nǹkan tó fàájú pé àwọn panápaná wọn ò tètè débẹ̀ kànga kan ní bẹnu ọjà Tọ́pá wá bí táwọn èèyàn máa ń pọn omi ibi àwọn ẹja ti ń ṣeré nù kànga ọ̀hún wọn àmọ̀ gbàtẹ́já kan mú sáná tó fẹ́ sáná tó fẹ́ dáná ló bá sọ náà náà wí ìbáṣẹ́ yọnu kànga ọ̀pọ̀lọpọ̀ ẹja ló gbẹ̀mí mi tí wọ́n jẹ́ pé Ọlọ́run ọba kọ́lọ́run ọba máa kó wa yọ káwọn panápaná tó débẹ̀ ẹja tó kú ò lóǹkà àwọn ẹja tó kú ẹ̀mí kan náà níwọ̀n a máa sọ fọ́lọ́run pé wájú tán dojú kọ Ọlọ́run jẹ́ ó dáa ẹ̀yìn tán fílẹ̀ ò ní bàjẹ́ Ọlọ́run ọba mi ò ní jẹ́ rírẹ̀ mọ́ Ìyábọ̀ Akínlẹ́yẹ Moses Làwà Délé ló kọ gbogbo Ẹdẹ Country Club àwa náà kí yín níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé jìyó màgbókò ní báwa gbé òkè bàbá dé. lọ́ládé dé láti o. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. Àyìndé Ògúndé ó bàrù sáàtì. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. bó jẹ́ kákọrin èyí tó gbà sẹ́yìn sí. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. bó jẹ́ tí ká pèdè fún gbajúmọ̀. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. bó jẹ́ tó lórí nǹkan òṣùṣù ara o. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. bó jẹ́ tó rí nǹkan òṣùṣù ara o. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. bó jẹ́ tí ká pèdè sẹ́rí kí n pa ká. alájí àgbàgbé dé olórin àgbọ̀mújójó. bó
jẹ́ ti kàpẹ́ tètè rí kí n wá ká ọ. alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. ohun tuntun lajà lẹ̀. alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. kó sórí ìṣàtì ó sọ pé tó ògùn òsì. alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. nígbẹ̀yìn abẹnú ẹ̀wù ṣùjẹ́. alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. Àyìndé Ògúndé ó àrùsá àti o. alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. òbí ìjàdé ara lòdò. alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. Síkírù Àyìndé dé ó àrùsá àti alájí àgbàgbélé olórí àgbọ̀mújójó. ó ṣeun Alhaji Dr. Síkírù Àyìndé ọmọ Agbájélọlá ọ̀run ni fún bàbá. dọ̀kí ọmọ Balógun ọmọ Bọ́bagúnwà lójúde Olúyọ̀lé Bọ́lájí Onírù àmọ́ kìyìn bẹ́ẹ̀ni. màmá wa Alhaja Sídíkátù Àlàkẹ́ ìyá Sulaiman ọlọ́run ọba mi ò ní fi yín lẹ̀. àṣẹ. bàbá Ọ̀yọ́ wọ́n jẹ́. wọ́n ní adájọ́ mọ́jẹ̀ báyìí asọ̀rọ̀ mọ́tàṣe tí wọ́n bá sọnù. ó di dẹ̀dẹ̀ ká wá wọn kan túláàsì nù. ìjọ ọ̀sẹ̀ tí ń bọ̀ tí ń bọ̀ yìí yìí. ọ̀sẹ̀ tó dé yìí tá a ti ń polówó. ìjọ kọkànlá oṣù láti bí kejì oṣù mẹ́ta. ìjọ kejìdínlógún oṣù kejì tá à ń polongo yìí ìjọ náà lálẹ́ òòlù lákòókò ogun bẹ́ẹ̀ni. àwọn Pasuma fans club wọ́n ṣe ayẹyẹ ìfinijoyè àwọn olóyè ẹgbẹ́ wọn lágbára Ọlọ́run. alága tí wọ́n ti yàn ní gómìnà tí wọ́n ti yàn ní ààrẹ ẹgbẹ́ tí wọ́n ti yàn ní wọ́n ṣe ayẹyẹ ìfinijoyè wọn níjọ́ náà ayẹyẹ oníbejì ni wọ́n sì tún máa láǹfààní yìí láti ṣe ayẹyẹ 50 ọdún fún ọ̀gá ńlá onífújì ọmọ ìyàwó ànábì Ṣéwù Fújì. Alhaji Wasiu Alabi Pasuma Wonder olùjẹ́nà Fújì. Jíbọ́lá ọmọ ọlọ́pẹ́ Fatia Fújì. níbi tí Paso Òjàyà Paso Ìṣùwàsó gẹ́gẹ́ ó ti máa wà níkàlẹ̀ tí ó máa lòlò fáwọn olólùfẹ́ rẹ̀ nígbà tí rẹ́mírasì tí ó máa kìtìkó master Ejima Fújì Ṣẹ̀dá Jùwé Semilólú ọmọ Ṣẹ̀dá Ìyànkútọ́nu àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bá ti ṣeré tán gbogbo ọ̀ tó o bá ti yẹ̀ ra sọ gbìyànjú lọ ra sọ tiẹ̀ bó o bá ra sọ ò ní wọlé bó o bá sì ra sọ tó o gba páàsì ọ̀yọ́ òònù ààrẹ ló wà níjọ́ náà tó dídé yìí gbogbo páàsì tí wọ́n bá fún ọ tọ́jú ẹ̀ dáadáa kó má jẹ́ pé lẹ́nu ọ̀nà wọ́n máa dàpọ̀ ẹ̀ wọ́n máa kàn lábùkù bó o bá ti yẹ̀ ra sọ àǹfààní wà fún ọ láti lọ ra sọ. kàn sí gọ́fúnà PFC gángan ní Kaboma tàbí sàmánù PFC Wàsíù Olúwin Lájàlé àbí abẹ́ àrò bàbá Bìlà ní sọ PFC ń tọpá bó bá sì wọ́ o lè pè àwa náà lẹ́yìn ètò bó ṣe ọba lọ́la ló pè bó ṣe bàbá Ọ̀yọ́ bó ṣe mi wọ́n sá ti pè wá àjòwò ibi tí wọ́n rà sọ fún ọ bàbá Ọ̀yọ́ tá a bá kú òun bẹ́ẹ̀ lọ́jọ́ 4 oṣù kẹta èyí tó yẹ ká ṣe ń jọ ọ̀sẹ̀ tó lọ àmọ́ wà táwọn olólùfẹ́ Saoty ń sọ pé kí ló dé ẹ fáwọn láǹfààní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ kú Kóńgò bíi Mohammed Soyinka àbúrò mi sìn Kóńgò ló ti kó torí ìnáwó ìlú sì fi dé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ kú òǹlẹ̀ òkèrè wọ́n ní kò ní dáa káwọn ọmọ péjú pé sẹ́sìbẹ̀ torí pé olólùfẹ́ àwọn ní àwọn intelligent Brothers Club lábẹ́ àṣẹ Sulaiman Mudini aláwọ̀ àgbà àtòmílẹ́gbẹ́ àwọn ọlọ́pọlọ tó kó síbẹ̀ Táyé Ọláolúwa akọ̀wé wọn pọ̀ Saidi akọ̀wé wọn pọ̀ mélòó la fẹ́ máa dákọ̀ Abdul-Jalil aláwọ̀ àtòmílẹ́gbẹ́ àwọn èèyàn pé àwọn ti ń bá ẹgbẹ́ intelligent bọ̀ odidi ọdún 10 lélẹ̀ kò sí nǹkan táwọn yẹ káwọn ó ṣe ju pé káwọn ó dúpẹ́ fọlọ́ káwọn ó sì pè ara kí wọ́n pọ̀ rẹ̀ kí wọ́n pẹ́ bí kí wọ́n pọ̀ gbà kí wọ́n bá wọn ṣàjọyọ̀ ìdí yìí náà ló máwọn náà mú ọjọ́ 4 oṣù kẹta gbogbo àwọn tó ti fọkàn sí ọjọ́ 11 torí àǹfààní náà la fi yí Saoty Alhaji Abdulaziz Abiodun Saoty Arẹwà òun gangan ni ó máa wà nkálẹ̀ tí ó máa ṣeré nígbà tí ó máa ti kó máa sà Ṣẹ̀dá Ìyànkútọ́nu Ṣẹ̀dá Jùwé Semilólú ọmọ Oyin Ànábì Ejima Fújì àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí ó máa ṣeré fún wa Mọ́káílà Sẹ́ńwẹ́lẹ́ Olúwaṣeyìn mọ́ Ọbalọ́lá Tìjàní dáadáa bàbá Ọ̀yọ́ àtẹ̀mí ààrẹ Adéwọ̀yìn Adéyínká láàmú sàdárí ètò ìjọ náà àwọn èèyàn gbàmì ẹ̀yẹ wọn fìdùnnú hàn sáwọn oríṣiríṣi àwọn èèyàn wọn gbàmì ẹ̀yẹ wọn dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè ẹgbẹ́ wọn a sì ṣètò kówó jọ fún ilé ẹgbẹ́ ọ̀hún gbogbo ẹ̀yin tẹ̀ tí ẹ aṣọ àdúpẹ́ lọ́wọ́ yín lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ tí àǹfààní ní ẹ gbìyànjú ẹ lọ ra aṣọ ti yín ẹ pè wá lẹ́yìn ètò gbogbo ibikíbi tá a bá ti ra aṣọ
a máa sọ fún yín Bilikisu Adéníyì ó ti darapọ̀ mọ́ wa bàbá Ọ̀yọ́ kọjá àwọn akéde tí ń bẹ lọ́wọ́ wa lálẹ́ tòní ó ti ẹ̀jẹ̀ ń kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀nẹ́rìṣà àti Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ògúnwùsì ẹni ìtàn kábíyèsí bàbá o Ọ̀jájẹ́ ẹlẹ́ẹ̀kínní kábíyèsí bàbá o inú mi dùn akínyìn o nígbà àwọn gbà wá lálejò bẹ́ẹ̀ni láàfin Ilé-Ifẹ̀ ńjọ́ sátidé tó lọ yìí àwa náà kọ́ o Ọlọ́run ọba ní alàgbà tó sìn tó jákọ̀wé bàbá gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà àánú Ọlọ́run ọba ò ní fi yín lẹ̀ o mo dúpẹ́ pé òkun èmi kọ́ lẹ pọ́nlé o gbogbo ọmọ Yorùbá lẹ pọ́nlé o bàbá Olúbùsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ adé ó pẹ̀ lórí bàtà ó pẹ̀ lẹ́sẹ̀ ọ̀pá àtìlẹ̀ tẹ́ ẹ fi ń tilẹ̀ kò ní sẹ́mọ̀ yín lọ́wọ́ láti Ọlọ́run ọba ẹ̀sìn ọba ó jẹ́kú pẹ́pẹ́pẹ́pẹ́ ló kọ gbogbo àwa òṣìṣẹ́ ojú iléeṣẹ́ àdéhùn kápẹ́fẹ́ ló kọ gbogbo àwa tú Orísun Yorùbá àdúpẹ́ lọ́wọ́ yín o ló kọ gbogbo àwọn olólùfẹ́ ètò yìí nǹkan ò ní fi mo á ṣẹlẹ̀ kí fún ma bá pẹ́ ìtàn Ilé-Ifẹ̀ àá sọ àwọn kò ní jáde torí pé tàn á kọ ní ilẹ̀ Yorùbá kan àti bí Ìlọrin bó ṣe bọ́ sọ́wọ́ Fúlàní láàyànnà lálẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni bó o ló ṣe jẹ́ bó o ní súnṣekú bó o lọ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ Bánkọ́lé Kẹ́hìndé ó ti darapọ̀ mọ́ wa Ajáyà Dátù Bàrúwá ìyá Mubaraki akínyàn bàbá Ọ̀yọ́ ìlú Ìlọrin tó ń wò ó ilẹ̀ Yorùbá nífa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ní pọ́nbélé sórí Ìlọrin Àfọ̀njá ẹlòmíà ní ibi wọ́n ti ń lọ àdá àti irin irọ́ ni o bàbá Ọ̀yọ́ ibi ó kọ Ìlọrin ti jáde wákọ̀ àdá mélòó ní bẹ́ẹ̀ ńgbà náà ọ̀bọ mélòó ní bẹ́ẹ̀ ńgbà náà àmọ́ ta èèyàn mélòó ni ó kú olódìdí Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹ mọ́dẹ máa ti bà tí ó lọ àdá lọ ńlọrin bá a bá tiẹ̀ ní gbogbo àwọn tó súnmọ́ Ọ̀yọ́ wọ́n lọ làdá ńlọrin ṣé wọ́n tó Ògbómọ̀ṣọ́ lọ làdá ńlọrin àbí wọ́n ti Ìbàdàn lọ àbí Abẹ́òkúta wọ́n ti lọ Àbádó àbí Jẹ̀bú àbábẹ́òkúta àbí Jẹ̀bú àbí Èkìtì àbí wọ́n kú olódìdí Sábẹ́ àbí Kétu ni wọ́n làwọn ń lọ àdá àti irin àbí Ṣakí ayé òní gátà wà tí mọ́tò tiẹ̀ wà bẹ́yẹn bá fẹ́ dán wò yàtọ̀ fún Ọ̀yọ́ ibi tó tún súnmọ́ ìlú Ìlọrin l'Ògbómọ̀ṣọ́ bẹ́yẹn ó bá kó láti bẹ̀ síbì kan bí kì í ṣe àwọn wákàtí kan pẹ̀lú ọkọ̀ kó o tó wá lọ kó o tó bọ̀ àdá mélòó ló kó lọ́wọ́ kì í ṣe bẹ́ẹ̀ Ládẹrin tí sọmọ bíbí ọmọ Ọ̀yọ́ ó ló fi ìlú Ìlọrin tó fi soko ẹ̀ báwọn èèyàn bá wá wí wọn á ní ẹjẹ́ á lọ ọ̀dọ̀ Ládẹrin ká lọ oko Ládẹrin ká lọ bá ń bẹ̀ kò sí lọ́yọ̀ọ́ ó ti lóko à ń lo oko Ládẹrin ẹjẹ́ á lọ ọ̀dọ̀ Ládẹrin ibẹ̀ ló kọ ìlú Ìlọrin ló ti jẹ jáde wá o kìí ṣe bí wọ́n ti ń pọ́n àdá àtọ̀bẹ́ Orísun Yorùbá lélẹ́yìí ètò tó ní kìmí tá a sì ṣèwádìí ẹ̀ ní ayédèrè àmúwòye Bọ̀dé mo sọ fún yín lórí ètò pé gbogbo ń tẹ́ ẹ bá tá a bá sọ ń bẹ̀ authentic bí àwọn ọmọ Yorùbá ni ó wá rí ìlú Ìlọrin ti wá wà wọ́n ń lògbé sí ayé wọn lọ Ṣọlágbèrú òun náà jẹ́ kan nínú àwọn ìkànnlú Ìlọrin tó náà ń gbégbẹ̀ngbà náà tí sì ń lògbé sí ayé ẹ̀ ohun àtọ̀rẹ́ rẹ̀ Àfọ̀njá ó wá rí Àfọ̀njá tá à ń sọ ẹ̀ ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹfà lẹ́yìn Kòkòrò Gàngán tó kọ́kọ́ jẹ́ Ìwòye náà jẹ́ sí kejì Ọ̀yátọ́pẹ́ òun náà jẹ́ Oyèbí náà jẹ́ Adéta náà jẹ́ Òkú láti Jàbàtà náà jẹ́ kó tó kan Àfọ̀njá láti ìlú Ìlọrin ọba Ọ̀yọ́ ọ̀gbà náà Aláàfin Àólẹ̀ òun ló fi Àfọ̀njá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá sọ gbàgbé bàbá Ọ̀yọ́ nígbà tá à ń bá tan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ni a sọ fún wọn pé kókó iṣẹ́ tí wọ́n ń ṣe òun náà ni pé tí ogun àtọ̀tẹ̀ kan bá fẹ́ wá fáláàfin àwọn gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ lálàáfin ò ràn láti lọ paná ogun àtọ̀tẹ̀ náà ó wàá rí gbogbo lè ṣẹ́bọ̀ lè sóògùn bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ náà láàrí látọdún tí àwọn Aláàfin ó ti ń yan Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí ìsí kankan tó fẹ́ dà wọ́n tí ò bá fẹ́ ṣe Àfọ̀njá tó jọmọ ìlú Ìlọrin
gbogbo àsìkò tá à ń sọ yìí ayin baba ọba wọn ń jẹ́ lù lọ́rin ọba ni ń jẹ́ lù lọ́rin ìran Yorùbá nísìnyí pàṣẹ lù lọ́rin kì í sàsìkò táwọn àdàmọ̀dé Haúsá má Fúlàní tí wọ́n ń pàṣẹ tá a wá yọ ọba kúò tó jẹ́ míà là ń lò lù lọ́rin ó wá rí Aláàfin Àwùlẹ̀ ayin baba ó wá rán Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ó rán níṣẹ́ kan tó fẹ́ ṣe bí ẹ ń pé kò fẹ́ tẹ́ lọ́rùn kò fẹ́ kọ́ ó rán lọ sílùú Ìwòyè kó lọ sígun fún wọn bẹ́ẹ̀ ó wá rí ìlú Ìwòyè tá à ń sọ yìí wọ́n lẹ́yìn nílé bàbá kó mọ̀ nílé ìyá ẹyẹ sì fapá kan fò láíláì apá méjèèjì náà ni ó fi kún bàbá Ọ̀yọ́ ò gbádùn mi mo máa ń fẹ́ tí n bá ti ń sọ kí wà àti Olúwaṣeun ọba lọ́la kẹ́ ẹ̀ máa tẹ̀lé mi dáadáa wọ́n yẹ pé kó lọ sígun jàlú Ìwòyè Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá wá wò pé èmi náà ń lọ sígun jàlú ìyá mi n tó mú Ààrẹ Àfọ̀njá tó fi kọsẹ̀ sí Aláàfin Àwùlẹ̀nu nígbà náà lọ́hùn ibi tí ọ̀tá wọn tó ti bẹ̀rẹ̀ nù àtìjà wọn tó ti bẹ̀rẹ̀ nù Kábíyèsí Èdùmàrè bó ṣe di pé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ń wẹ́yìn láti rẹ́yìn Aláàfin Àwùlẹ̀ Aláàfin Àwùlẹ̀ òun náà ń wẹ́yìn láti rẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Kábíyèsí Èdùmàrè ó wá di pé ikú ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkún Kábíyèsí Èdùmàrè bẹ́ẹ̀ lẹ́nìkan sì ni kó sì pa yìí bẹ́ẹ̀ ni túláàsì nu ikú lórí n tó fẹ́ràn jù yìí ọ̀gẹ̀dẹ̀ nù páńpẹ́ yìí ń wá láti kó bẹ̀ láti mú láti jẹ ó sì fẹ́ yé páńpẹ́ náà sì retí pé kíkún ọba bẹ́ẹ̀ kó wọn pa kó náà panudé mọ́ Kábíyèsí Èdùmàrè bóun bá ti panudé mọ́ ibẹ̀ lórí ó mú pa sí kẹ́hìn tó ní kàkúkú tó wá gbé nikú bá ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkún bàbá Ọ̀yọ́ gbádùn mi ìgbà tí Ààrẹ Àfọ̀njá torí pé wàhálà ìfẹ́ pọ̀ ṣé òun ò lè rẹ́yìn Aláàfin Àwùlẹ̀ báyìí nígbà náà lọ́hùn ládùúgbò gbogbo ilẹ̀ Yorùbá tó wà lẹ́yìn ẹ̀ Kábíyèsí Èdùmàrè àwọn ẹ̀ṣọ́ ní ń bẹ yìí wọ́n ń bẹ ń bẹ àwọn jagunjagun ń bẹ ń bẹ àwọn jagunjagun ń bẹ ń bẹ àwọn ìkànnì ń bẹ ń bẹ Oníkòyí ń bẹ ìlú Ìbàdàn ń bẹ Orílẹ̀ Ẹ̀gbọ́n ń bẹ Tìmílẹ́dẹ̀ ń bẹ Olúwo ń bẹ Sàbígànná ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wá súnmọ́ ọ̀rẹ́ rẹ̀ Sọlágbẹrú tí mo sọ kó náà pé ọmọ Ọ̀yọ́ ni lòun náà ti lọ tẹ̀dó sí Ìlọrin tó náà sì jáwọn èèkàn ń bẹ̀ ló wá súnmọ́ pé ọ̀rẹ́ mi ó gbà mí ni o bó o ló ṣe ràn mí lọ́wọ́ ìyún ló wá sọ fún pé àwọn jẹ̀mọ́ kan máa ń wá sílùú Ìlọrin ọ̀pá àwọn òní wọ́n ń pè láwọn jẹ̀mọ́ àwọn Haúsá àwọn Fúlàní àwọn a máa wá láti ilẹ̀ Haúsá tiwọn wọ́n wá sílùú Ìlọrin wọ́n lò bí ọ̀sẹ̀ bíi mélòó kan bí oṣù bíi mélòó kan wọ́n lò àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá rí wọ́n ń gbìyànjú láti fi ẹ̀kọ́ ìsìláàmù lélẹ̀ torí ìdí èyí wọ́n ń kọ́ wọn ní kéwú ẹnìkan ò mú ọkọ táwọn ó máa pè wọ́n àmọ́ báwọn èèyàn ṣe máa ń pè wọ́n gbà náà ni pé àwọn jàmáà àti ń káwọn èèyàn ní kéwú ó wàá rí lórí wọn ò ní álímì torí ẹlòmíì a máa ṣí ó kọ́ ń pèsè wọn àbí wọn a máa da papọ̀ ọ̀tọ̀ lálímì ọ̀tọ̀ ní Àfọ̀njá ìdí èyí náà ló fi jẹ́ pé wọn ò mọ bí wọ́n ṣe yọ kó àwọn méjèèjì kú ònú tàlú Ìlọrin bí wọ́n bá kí wọn á ní Ìlọrin gèrè álímì Ìlọrin álímì Àfọ̀njá ẹnu tó fi yọ ìlú tó jìnnà síná tó símálì jẹ́ náà ìdí èyí kódà ọmọ ìlú Ìlọrin gan mọ̀ pé ọ̀tọ̀ ní ti ń já álímì ọ̀tọ̀ ní ti ń já Àfọ̀njá wọ́n rò pé kan náà ní jẹ́lẹ̀ gbọ́ ọ̀bá mọ̀ lọ mọ̀ látàlẹ́ ìlọ ọmọ Yorùbá pọ́nbélé l'Àfọ̀njá òun náà sì jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá kódà òun nìkan náà ló ti jẹ́ láti ìlú Ìlọrin àmọ́ bóyá lọ́jọ́ iwájú ẹlòmíì ó tún tẹ́rí gbà ẹ̀sà mọ́ mẹ́yàn lu tèmi nílùú Ìbàdàn àyìn ò lè jẹ́ lọ́yọ̀ọ́ ìdí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò àtàláàfin Ọ̀yọ́ wọn ò gbọ́dọ̀ dọgbẹlú ìlú kan náà alágbára méjì bí ìṣẹ̀ṣe ò bá yí padà tí wọ́n ṣe àṣepé orò tí wọ́n máa ń ṣe fún Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá nígbà wọn bá sì ti ṣe tí wọ́n ṣàṣepé orò tí wọn ò bá tọ̀làjú bọ̀ lọ́jọ́ iwájú bàbá Ọ̀yọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àtàláàfin Ọ̀yọ́ àwọn méjèèjì ò tún ní fojú kanra wọn tí wọ́n fi jọlọ̀ wọn bá mi ní pé Múrí Olóòtú bóò ni gbogbo Abíjan ìwọ ọmọ olódò ọba ọmọ atẹnigbọrẹ ìlú tí ò ní lẹ́kùn tó jẹ́ pé ẹrú wẹ́wẹ́ báyìí ni wọ́n fi sọ́lé wọn ìlú
ìlú tí ọba Abdulrasheed Adélàní tẹ̀lú àkọ́kọ́ títí ìjọba wọn mo kì í yan King Jabulani kò ní bàjẹ́ láíláí iléeṣẹ́ wo ò ní jóná o bàbá Ọ̀yọ́ o gbádùn mi mo ní Sọlágbẹrú ló wá sọ fún Àfọ̀njá ọ̀rẹ́ rẹ̀ kí ọ̀rẹ́ mi ojú ò ní tì ọ́ torí pé bójú ojú tì mí ojú òtọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ náà ni olójú tì mí gómìnà gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun nílẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ Alhaji Sùmọ́nù Wákìlì olówó òkèrè wọn ti darapọ̀ mọ́ wa King Jabulani CEO Jabulani Entertainment olówó òkèrè ti darapọ̀ mọ́ wa gómìnà wa nù kò ní bàjẹ́ láíláí ajábùsùlẹ̀ àṣìṣì ya Sàtàrù máa mi dáadáa nǹkan ò ní ṣe yín láṣẹ Ọlọ́run ọba mi bàbá Ọ̀yọ́ òun náà ló wá lọ bá Àfọ̀njá wa ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tó mojú ògún iná ní ẹ pé ó pa bìnírè ìwọ náà ní ìrànṣẹ́ Álímì ọ̀rẹ́ rẹ kó kọ́kọ́ lọ bá àárín náà bí Sọlágbẹrú bó ṣe gbọ̀dọ̀ Álímì lọ́nu bàbá Ọ̀yọ́ ẹjá wọ ọmọ òde òní náà kẹ́kọ̀ọ́ gbogbo òwò tí wọ́n pè pé ó wá jẹun níbì kan tó wá ń gbìyànjú láti mọ́ńtọ̀n lọ́wọ́ dání Kàbírù Tìjání Àṣìṣe Rájí bóyá nìkan bá ń ṣe tí mú jẹ wọn ní bí onímọ̀nà fìkì àbálábòsí kan tí bá rí gbádùn wọn ní Ọlọ́run tí ì ṣetán tí ó mú ni ẹjẹ ara tó pè gbèsè ayé ọ̀dàlẹ̀ kì í dá o bàbá Ọ̀yọ́ gbogbo nǹkan lọ́lọ́run ọba mi tó dá wa tó dà wá lè fún wa àmọ́ kò bùn wá lẹ́san o yóò gbà lọ́wọ́ wa bí ò bá gbà á lójú ayé wa yóò gbà á lẹ́yìn wa Wálé sínú ìrènà Adéyẹmọ ọmọ wọn nìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjẹgbìyọ ọmọ àfikàyàmfọ́rimu kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba ojú òní tì yín o bàbá Ọ̀yọ́ ìgbà tí Sọlágbẹrú débẹ̀ ó bá Álímì sọ̀rọ̀ ó sì lóun ó mójú ajé òun ó mú kò ní sọ òun fi wọn mọra wọn nítòótọ́ ó fi Álímì hàn Àfọ̀njá ó fa Àfọ̀njá hàn Álímì Álímì béèrè ní tàfọ̀njá ń fẹ́ lọ́wọ́ ẹ̀ Àfọ̀njá òun náà sọ tó ń fẹ́ fálímì pé tó ń fẹ́ bí àṣẹ Aláàfin bí gbogbo òhàlẹ̀ gbogbo kíní bí ò ṣe ní múlẹ̀ lórí òun mọ́ àti pé òun tiẹ̀ fẹ́ fi yé pé ọkùnrin làdá ẹ̀ tó mú lọ́wọ́ ọkùnrin ni àkọ́tà tó fi sínú ẹ̀ náà ọkùnrin ni Álímì ní sin tó fẹ́ nù pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àwọn jàmá òun àwọn gba ìlú Ọ̀yọ́ lọ́wọ́ ẹ̀ tí ó máa pàṣẹ kábíyèsí Èdùmàrè kì í wá sílùú Ọ̀yọ́ nìkan làwọn gbà lẹ́ o àwọn gba gbogbo ibi tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá ètò lórísun kéèdélùú Èkó ibi tó mi òkun wà ní táwọn òṣìṣẹ́ ni pé àwọn bẹ̀rẹ̀ ẹ̀jà àwọn láti ìlú Ìlọrin àwọn wà á lọ fìdá àwọn sọ òkun gbogbo òlú táwọn bá gbà táwọn fi fìdá àwọn sọ̀lú òkun a jẹ́ pé gbogbo òlú ni ó máa wà lábẹ́ àṣẹ Àfọ̀njá tí Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí Èdùmàrè bàbá Ọ̀yọ́ ọmọ kékeré bùrùkọ Olúwéré ó bojú wẹ̀yìn kò mọ̀ pé sóòjọ́ lolúwéré a máa pani ní òjòkọ bàbá mo ń gbádùn yín o gbogbo ibikíbi tá a bá wà ẹ má jẹ́ á dìtẹ̀ ká má sọ̀tẹ̀ ẹ má jẹ́ á sọ̀tẹ̀ ká má máa jẹrẹ wálé sí ẹsẹ̀ lẹ̀ ìka tí bá sì ń fún wa ló ń jẹ báyìí ẹ má jẹ́ á gbìyànjú láti gé kọ̀ ọ̀hún jẹ onílárí o kò sẹ́ni tó mọ̀la bó o bá tiẹ̀ lágbára kan tó olóògùn kan tó onígbọ́n kan tó olóye kan ìwọ ìrántí ń tí àdàbà àtẹyẹlé ń sọ níjọ́ kìíní àná tí ẹyẹlé ń sọ fádàbà bàbá Ọ̀yọ́ ọ̀rọ̀ a máa gbé mi inú lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi náà kọ́ Ọlọ́run ọba mi ni bí n bá tí ì wá sọ a máa ṣe mí pé sọ èmi náà sì máa sọ torí pé máa sọ báyìí náà ní ọba kan ìmákọrin ọmọ sí erin kúrò àì lọ́bẹ̀ Alhaji Síkírù Àyìndé Barrister àní tóun bá jíjọ́ kan tóun bá tí ì kọrin a máa dàbí ìgbà àdàbà àti ẹyẹlé ni wọ́n lójú ọmọ pọ́n wọn ni wọ́n wá lọ sọ́dọ̀ babaláwo ìgbà wọn dọ̀dọ̀ babaláwo wọ́n fẹ́ ó kù bí ìgbésẹ̀ kankan wọn wọlé ni wọ́n gbọ́ tíyàwó babaláwo ń sọ fún babaláwo pé kò sí apẹ́ kankan táwọn ò fi sóúnjẹ gbogbo apẹ́ tí mẹ́lẹ́ ló ti dá lùndù apọ̀ bíi mẹ́ẹ̀lá táwọn ní àwọn ò lápẹ́ kankan o ni babaláwo sọ pé àsìkò tí ń sì ń sọ yìí kò sówó lọ́wọ́ òun ebi ní sì ń pa wọn òótọ́ àwọn méjèèjì wọlé nítòótọ́ wọ́n sì gbé wọ́n sọ fún babaláwo tí wọ́n láwọn fẹ́ yẹ fákan wò àwọn babaláwo tí fòótọ́ náà ṣiṣẹ́ tí èsì babaláwo èkó gbé fájẹlẹ̀ ó bi fálẹ́rì ó bọ́ pẹ̀lẹ́ sọ̀rọ̀
Ifá ń sọ fún wọn pé àwọn méjèèjì tó wà yìí láì ṣe pé wọ́n sọ tó gbé àwọn Ifá ń sọ fún wọn pé ojú ọmọ ní ń pọ́n wọn. Kábíyèsí Èdùmàrè. Ní babaláwo bá ka nǹkan ètùtù fún wọn nínú nǹkan ètùtù tó kà ó ní kí wọ́n lọ ra apẹ kọ̀ọ̀kan wọn torí pé apẹ yìí lòun ó ṣiṣẹ́ ìtò ń bá fẹ́ ṣe fún wọn. Bàbá Ọ̀yọ́ àwọn méjèèjì mọ̀ kó lé babaláwo wọ́n èrì jìnnà tábẹ̀rẹ̀ àbá ti ń sọ fẹ́ Yẹlé pé òun ò ní apẹ kankan òun Yẹlé ní kínìdí ó lóògbọ́n tíyàwó babaláwo ń ní pé àwọn nílò apẹ àjẹké lánàá ọmọ kú lónìí ta ni ọmọ pàjẹ́ àná ló pọmọ jẹ wọ́n lé eégún èèyàn àtiró wọlé eégún àtiró jáde táwa ni ọmọ pé èèyàn àtiró ló di eégún àtiró babaláwo ìyá babaláwo nílò apẹ tí ń sọ ẹ̀ tẹ́lẹ̀ náà ká tó wọlé babaláwo náà wá ní káwọn ó lọ mú apẹ wá ajẹ́pàpẹ́ tí wọ́n fi dáná oúnjẹ tí wọ́n kò sí nǹkan kan Àmẹ́yẹlé ń sọ pé jẹ́ àgbìyànjú láti ra apẹ yìí bóògùn tí babaláwo bá tiẹ̀ fẹ́ ṣe fún wọn ò bá tiẹ̀ jẹ́ sájẹ́ ara náà owó ó jẹ́ kí n má ba lọ wo náà torí àsìkò Ẹyẹlé nìkan ló ṣe tí wọ́n ní wọ́n ṣe tó pé o Kábíyèsí Èdùmàrè àdàbà ṣe tí àmọ́ kò sápẹ́ nígbà tí yóò gbé nǹkan ètùtù tí wọ́n ṣe fún orí igi ló gbé sí Ẹyẹlé gbé tiẹ̀ sí inú ilé ká tó wí ká tó fọ̀ ọlẹ̀ ọmọ sọnù àwọn méjèèjì Kábíyèsí Èdùmàrè Ẹyẹlé yẹyin sínú apẹ àdàbà yé tiẹ̀ sórí igi àwọn méjèèjì pa ọmọ tínú wọn ń dùn pé àwọn náà kú làgán àwọn dọmọ lọ́mọ láyé àdàbà wá wo oúnjẹ lọ́njọ́ kan kó tó dé ìwọ́kọ̀ yìí atẹ́gùn ńlá kan fẹ́ wọ́n máa já àwọn ọmọ àdàbà kúrò lórí igi gbogbo wọn sì kú fínfín ìgbà táwọn dàbà dé torí tó ṣẹlẹ̀ ẹkún ló lọ sùn bọ́dọ̀ Ẹyẹlé bẹ́ẹ̀ Yẹlé ṣe lóní mọ́ dọ́dọ̀ mi ò mọ́ pé mi ti ẹran mi o mo ti sọ fún ọjọ́ kìíní àná pé oògùn ò jẹ́ owó jẹ́ kí ni mo fẹ́ nílò ńbẹ̀ ni pé bí ẹni tí ń fún ọ lóúnjẹ ò bá tiẹ̀ ṣàṣọ àdàbí lásán yóò mọ gbè lẹ́yìn ẹ̀ Àfọ̀njá ó bá Límì dòwò papọ̀ àwọn méjèèjì wọ́n sì kógun wọ́n ṣígun sílẹ̀ Yorùbá wọ́n gba gbogbo ìlú Ìlọrin wọ́n ń bọ̀ wọ́n fẹ́ dé Òṣogbo lálàáfín wò pé ta ló ń tún fẹ́ pé bó ṣe ránṣẹ́ sí Basọ̀run ilẹ̀ Ìbàdàn pé ẹ má gbà mí ẹ má dojú tì mí lòun náà bá káwọn ọmọ ogun ẹ̀ ló káwọn ọmọ ogun ẹ̀ lẹ́yìn wọ́n bá dojú kogun Alímì ìlú Ìlọrin wọ́n ṣẹ́gun tòótọ́ wọ́n lé wọn padà sílùú Ìlọrin àmọ́ àìmọ̀ kò jẹ́ wọn ò lè gbàlú Ìlọrin náà lọ́wọ́ wọn àmọ́ Alímì ó wò pé kàkà kéku ó má jẹ ṣèṣe yóò yà fi ṣàwàdànù ni òun ìlú Ìlọrin kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ òun nígbà táwọn ọmọ ogun Aláàfin tí wọ́n ti rí pé wọn ò rí ìlú Òṣogbo gbà wọn ò sì mú lè rí wọn ṣe débi pé wọ́n lọ ti dàbọnú Èkó inú wọn dùn àwọn ń jó àwọn ń yọ̀ ìgbà tá Àfọ̀njá tó rí pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó mà ti fẹ́ bọ́ lọ́wọ́ òun torí ẹni tá à ń bá sọ̀tá àtúnlé ni ó máa fi nǹkan dáadáa lọ ni mọ́ ọba lọ bá Límì pé tó o ti ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o yá máa lọ ìlú rẹ bàbá Ọ̀yọ́ Ègùnlá Límì mọ̀ sọ́njọ́ náà. Ègún ló ti wí. ó ní gbèdé pọ́n láíláí ńlọmọ́ bó bá yà díbẹ̀ àwọn jẹ̀mọ́ mi ó mọ̀ kógun jọ ni. bàbá Ọ̀yọ́ ó ṣàbòsí nù tó ṣekú pa Àfọ̀njá nù ó ṣàbòsí ọ̀dàlẹ̀. ìbínú yẹn ló mú Aláàfin Àwólẹ̀ táwọn òǹkìtàn tí wọ́n fi sọ pé ó ṣépè fún ìran Yorùbá pé gbogbo àwa Yorùbá ẹnu wa ò ní kó ó mú ọfà agbára ó tàkàn sí ìwọ̀ oòrùn ó tàkàn sí ìlà oòrùn ó tàkàn sí gúúsù ó tàkàn sí àríwá tí í ṣe orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá ayé ó wá mú igbá ó ní kò sí bàbá sọ́gbásọ́gbá kan tó tún lè sọ igbá tó bá ti fọ́ yékeyèké mọ́ ìjọ tá a bá tó rí sọ́gbásọ́gbá kan jọ́nà lẹ́nu gbogbo àwa Yorùbá ó tó kó ó sì mú igbá náà ó tẹ̀ mọ́lẹ̀ ó fọ yẹ́ngẹ́yẹ́ngẹ́ bàbá Ọ̀yọ́ wàá wà tìgbà náà sẹ́nu gbogbo àwa àràn Yorùbá tún kò sáà ń sẹ́nu kan bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn ẹ̀yà kan ẹ ti ẹ̀jẹ̀ àlá torí pé tòun òdodo là ń sọ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn àràn Haúsá ẹja Haúsá bẹ́ẹ̀ bá sọ Haúsá sí wọn wọ́n sì nífẹ̀ẹ́ ilẹ̀ kan náà gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ wọ́n máa ṣe fún yín rọrùn ni bẹ́ẹ̀ bá dọ́dọ̀ Yíbò tó bá ní kedu tí wọ́n náà lọ́ọ́ de ma gbogbo ntẹ́ ẹ bá fẹ́ náà ni ó máa ṣe ìwọ́rọ̀ ọmọ Yorùbá kọ́lá o yóò tún máa béèrè pé luwo ni wọ́n ti wá kí n tiẹ̀ pẹ̀lú luwo èmi ò bá wá láti Kétu kí wo wá látẹ̀kìtì kí tọ̀hún jọ máa kò bẹ́ kẹ́nìkan jẹ́ Sàfẹ́ kẹ́nìkan jẹ́ Ìbàdàn bá a bá ti ń sọ Yorùbá ẹ̀já nífẹ̀ẹ́ ara ká gbà pé nǹkan náà ni wá ọ̀dọ̀ wa la ti là o ànágó làwọn àwọn ẹsẹ̀ Yorùbá o
Yorùbá làwọn àwẹ̀ ìsànàgó ọwọ́ láti fi kan ni ẹ dákun ibi Yorùbá làjọ sọ kí Yorùbá kí lànàgó gbogbo èdè tẹ́yìn wò pé ńlọ́lẹ̀ olómìnira Benin ẹ dá àwọn ìlú kan dé gbogbo làjẹsẹ̀ odò ẹ dẹ́kìtì ẹ jẹ́ kí Ìjẹ̀bú ó máa ṣèdè Ìjẹ̀bú bá a ṣe ń rìn jìnnà táwọn wa ń lọ sí àwọn ọmọ Yorùbá èpè tálàfin àwòlẹ̀ṣẹ́ ṣé bá a ṣe máa bá a lọ nìyí. ẹ jẹ́ àrònú pé wàdà o. ìjọ wo la fẹ́ yẹ. kàrònú dáadáa. gbogbo lọ́balọ́ba. ká sì ṣọ̀kan. gbogbo lóyèlóyè. a ti sọnù àṣà àti ṣe. a ní gbogbo yín ẹ pé ayín jọ. ẹ pé ayín jọ. Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. ẹ pa àwọn ọmọ ìyá ayín jọ. ẹ po ní pópó tilẹ̀ pópó. ẹ pè é. ẹ po ní sàvẹ̀ tilẹ̀ sàvẹ̀. ẹ pera jọ. bọ́n bá yan ọba alákẹ́tù tilẹ̀ kẹ́tù. ẹ pè wọ́n. ẹ pọ̀ ní tí sàrólé Oòduà. ẹ pọ̀ wárangún àga. ẹ pè wọ́n. ẹ pò sẹ́mọ̀wé tòǹdó. ẹ pè wọ́n. ẹ pè búmọ̀wé tàgọ́ òwòye. ẹ jọ péjọ. ẹ pé ọwọ́ òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà. ẹ pé gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn lóyèlóyè. bẹ́ẹ̀ni. ẹ pa àwọn ìkàn ńlẹ̀ Yorùbá. ẹ jọ foríkorí. ẹ forí ìkùkù sọ́dún. bó o làwọn ọmọ Yorùbá ó ṣe máa ṣe. ó láti ṣìṣọ̀kan. tẹnu wọ́n fi máa kò. tí ó fi kò. tá a ṣe ṣìṣọ̀kan. Orísun Yorùbá lélẹ́yìn. látọ̀dún iléeṣẹ́ Radio Sojema 87.5. 87.5. àwa náà kọ́. a tún dúpẹ́ lọ́wọ́ yín o. fún talẹ́ tó wáyé. a dúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ṣe gbọ́ wa. a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wà káàkiri ilẹ̀ òkèèrè tẹ́ ẹ tún gbọ́ wa. àtẹ̀yìn tẹ̀ ń bẹ́lẹ́ tẹ̀ ń gbọ́ wa. àtẹ̀yìn tẹ̀ wà ńlẹ̀ òkèèrè tẹ̀ ń wò wá tẹ̀ tún gbọ́ wa. a dúpẹ́ lọ́wọ́ yín. etí yín ò ní di. àṣẹ Èdùmàrè. ojú yín ò ní fọ́. kò ní fọ́. láfíànù tẹ́ fi ń sọkọ ọmọ. bẹ́ẹ̀ni. kò ní bàjẹ́ o. kò ní bàjẹ́. láfíànù tẹ́ fi ń sayẹ ọkọ. kò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. àti jẹ àti mu yín. kò ní nira. kò ní nílà. àṣẹ Èdùmàrè. ọmọ Yorùbá. ẹ jẹ́ á ronú. ẹ jẹ́ á ṣe ṣọ̀kan. bó o lá ṣe ṣe ṣọ̀kan. tẹnu wo ṣe kò. tí ó fi kò. káfíń nílọ síwájú. nǹkan kan náà ni wá. ẹ jẹ́ á gbà pé nǹkan kan náà ni gbogbo wa. ká má máa yà wá. níwọ̀n ìgbà tí gbogbo wa bá ti gbà pé Ilé Ifẹ̀ náà lórí irun wa. náà láti ṣẹ̀ wá. Bàbá Ọ̀yọ́ láì lákọọ́lẹ̀ láì wo fídíò rẹ̀. gbogbo ọmọ Yorùbá àbí gbogbo ọmọ Ànàgó. a sì gbà pé orí irun wa. Ilé Ifẹ̀ ni kí wàá là ní ṣèṣọ̀kan fún. èyí tá a tún mú wá lálẹ́ ètò nínú 60 39 87 27 lẹ́ẹ̀kan sí 60 39 87 27 60 39 87 29 lójú òpó tẹ́ fi pè wá à ń bọ̀ ńgbà tá a bá dé à ń yànnà náà kan a wà gba ìpè wọlé Guillaume Agboko ní bá wa gbé òkè. tá a bá lọ́wọ́ tó tó di Dangote ọmọ dáadáa tani ìlú Kánò. Ránkà sí dédé. Òdìgbà tá a bá lọ́la bí tọ́jú bá fẹ́mi ọmọ tẹ́tọ̀ lálẹ́ ń pa lárọ̀. Òdìgbà ẹni rere kò dìgbà tá a bá kọ́lé bí tẹ́lẹ̀ kẹsàn ọmọ kọ́yà tó ń jẹ́ra sákì. Ó ní fọwọ́ ẹ̀gbọ́n ọmọ sí wa kọjọ́. Òdìgbà tá a bá lókìkí òkìkí. A kì í sọ̀rọ̀ sọ̀nà ká mọ̀ ní àmì àwọ̀là. A kì í sọ̀rọ̀ sọ̀nà ká mọ̀ ní àmì àwọ̀là. Ẹgbẹ́ àtẹ̀lẹ́ sọ. Láṣẹ ní ká ṣiṣẹ́ lówùúrọ̀ ká lè ní sinmi lọ́jọ́ alẹ́. Ká dúpẹ́ o nípò kí ipò tábàrà ẹni ò dúpẹ́ o. Ẹ jẹ́ á dúpẹ́ ní gbogbo ipòkípò tá a bá bára wa. Adéníyì Kazeem ti darapọ̀ mọ́ àwọn pẹ́ lẹ́yìn kan lè bá a pè láyé ni. Àkànjí Abdulkabir Ọbalọ́lá Abọ́ládé Foyin Dàmọ́lá akíyìn àti gbogbo omilẹ́gbẹ́ yẹn tẹ́ ń gbọ́ wa Ọlọ́run bò ní fi yín lẹ̀. Bàbá Ọ̀yọ́ òwe wo la mú wá lálẹ́ tòní. bẹ́ẹ̀ni orí táwọn aráàlú tó ní pé a kì í sọ̀rọ̀ ẹ̀ sọ̀nà. bó o ní Yorùbá ká mọ̀ ní àmì àwọ̀lá. Bàbá Ọ̀yọ́ àsìkò là máa ń lò. òwe Yorùbá ni nígbà tójú òpó wa tí bá fi ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ Yorùbá ní a kì í sọ̀rọ̀ ẹ̀ sọ̀nà ká mọ̀ ní àmì àwọ̀lá. ní tí wọ́n ń sọ ni pé àwọn wo là ń pè lóní sọ̀nà làwọn tí máa ń fi awọ́ ṣeṣẹ́ ọ̀nà tí máa fi dá bátànì sára nǹkan tí wọ́n fi sọ̀nà bóyá wọ́n yà fi ṣe àwọn nǹkan àgbà fún wa tá a fi sápò àbí tá a mú lọ́wọ́ ni àbí wọ́n fi rán wa àbó lóńdè àbí nǹkan kan kò wá síbẹ̀ èèyàn ṣe lè ní onísọ̀nà lọ́rẹ̀ tí ò ní nǹkan kan tí wọ́n fawọ́ ṣe lọ́wọ́ bàbá yóò gbádùn nílẹ̀ Yorùbá kò sí bó o lè jẹ́ ọ̀rẹ́ onísọ̀nà tó ò ní nǹkan kan tí wọ́n fawọ́ ṣe bó o lè tí wọ́n folóńdè ṣe ó ní fùpá bó o ní fùpá ó ní má rí nfín bó o ní má rí nfín ó ní má tàgbà mọ́lẹ̀ bó o ní má tàgbà mọ́lẹ̀ ó làwọn ọ̀tọ̀ àbáwọn tá a fi sọ́lé ni Yorùbá fi sọ pé a kì í sọ̀rẹ́ sọ̀nà ká mọ̀ ní àmì àwọ̀lá ó dàbí ìgbà téèyàn bá ní télọ̀ lọ́rẹ̀ẹ́ tó
rẹ̀ títí mẹ́ ó rí pé àwọn oríṣiríṣi kí la ti ẹ̀fẹ́ pé style lẹ́ẹ̀ Yorùbá àwọn oríṣiríṣi àràǹbarà aṣọ ló máa wọ̀ àwọn èèyàn mọ̀ pẹ́lẹ̀ ní oní télọ̀ kan tí ń bá ṣiṣẹ́ àbẹ́yẹn jẹ́ ní tó sún mẹ́nìkan bóyá o lẹ́nìkan tó jẹ́ bí àgbẹ̀ àbí tó lóko adìyẹ ó máa rí pé lóòrèkóòrè wọ́n máa fún ọ lẹ́yìn táwọn èèyàn máa ń gbẹ ẹ̀yìn máa ń lẹ́yìn inú lẹ́yìn ẹ̀yìn lábájá kan ní fún wa lẹ́yìn ó ń sin àwọn adìyẹ ní Yorùbá fi sọ pé àkìísọ̀ rẹ̀ sọ̀nà ká mọ̀ ní àmì àwọ̀lá àsìkò tá a lè lòwe ń fún ni pé tá a bá ní ọ̀rẹ́ kan tí ń ṣiṣẹ́ kan tí wá jẹ́ pé àmì iṣẹ́ tí ń ṣe tí ń yọ sí wàhálà táwọn èèyàn bá wá sọ pé bàbá Ọ̀yọ́ bàtà tó wọ̀ lánàá kọ́ yìí sẹ́mọ̀ pé mo lẹ́yìn tí ń ṣe bàtà ní tí má ti débẹ̀ oríṣiríṣi bàtà ní máa ń fún mi ní Yorùbá fi sọ pé àkìísọ̀ rẹ̀ sọ̀nà ká mọ̀ ní àmì àwọ̀lá àbò lẹ́nìkan tí ń ṣiṣẹ́ lè jọba ó ní pé gbogbo tí wọ́n bá ń fẹ́ ni ó máa fọ́ ẹ dákun mọ̀ ń wáyè fọ́mọ mi só láwọn ìwé ẹ̀rí báyìí lọ́wọ́ ẹ mú wá àyè wà fún wọn mọ wáyé fọmọ ẹ̀gbọ́n mi bóun ni wọ́n sì wá ń ṣe ọmọ tiwa tó ti jáde léwe láti bí ọdún mi pa ẹ̀wọ̀n báyìí sọ ẹ̀rẹ́ sọ̀nà kámọ́ lámì àwọlá èmi lọ́ọ̀rẹ́ tó jẹ́ pé ń ṣiṣẹ́ lé iṣẹ́ ìjọba ní gbogbo nǹkan tí mò ń wá ní fi ń bọ́ sí fún mi 60 39 87 27 lójú òpó wa ẹ pè wá lálẹ́ kẹ́ ẹ kí wa kẹ́ ẹ lù wá lọ́gẹ̀ ọ̀nù òwe ká mú wá lálẹ́ inú yóò yẹ wá láti Ọlọ́run ọba Orísun Yorùbá lélẹ́yìí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ òjíire nǹkan ò ní ṣe wá o àṣà àti ṣe Yorùbá kò ní parun kò ní bàjẹ́ gbogbo èèyàn tẹ́ wà ní òkèèrè tẹ́ ẹ máa ń pè mí lábẹ́lẹ̀ pé bẹ́yìn náà bá lówe ẹ lè máa fi ránṣẹ́ sí wa lójú òpó Facebook tẹ̀wọ̀n àbí kẹ́ ẹ pè wá lórí ẹ̀rọ tá a sọ àló lójú òpó. àló. àló ààrẹ. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ kó tẹ. àwa nìyẹn kí lórúkọ yẹn tí mo lè ti ń pè wá. wọ́n lé ní sọ̀rọ̀ látẹ̀ǹdé. wọ́n lé. látẹ̀ǹdé. ẹ káalẹ́. ẹ pé ètò náà. àwa nìyẹn o. ẹni bẹ̀tẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ nìkan. àṣẹ Èdùmàrè. ààrẹ. mo máa ń dá yín lóhùn. ẹ mọ̀ ti fẹ́ débi ó lápẹ̀rẹ̀. àmì àṣẹ o àánú Ọlọ́run náà mọ̀ ẹ̀rí gbà o. gbogbo ohun tó wù lórí rẹ̀ láti ṣe lẹ́sìn lágbára. àṣẹ 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 àṣẹ. ìjẹ́ tó wá kọ́ bọ́ọ̀lù alẹ́ lágbára o. ẹwà tọdún tí Ìlọrin ti wà láti pélé Haúsá ni. ilẹ̀ Yorùbá pọ́nbélé nílùú Ìlọrin. ọdún tó lọ ní ẹsẹ̀sẹ̀ tó wá fada náà ṣe nìbàdàn tí a kúrò yẹn. ẹ̀wọ̀n kẹ̀sí wa wò sí kẹ̀sí wa bí àlọ́ láti ṣẹ̀ wá ṣùgbọ́n. kò ládẹrin ló dìlú Ìlọrin. ọpọlọ yín ò ní ẹ̀dá àlọ́ láti àṣẹ 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 àṣẹ. ẹni fẹsẹ̀ lẹ́fẹ̀ẹ́ nù kọ́. àṣẹ lágbára àwọn alálẹ̀ àṣẹ. ẹ ṣeun ọba lọ́la náà ń bẹ níbí àjọ wà mí. ẹ ti pé tó jímọ̀ jẹjọ gbogbo ẹ̀ mọ́ gbádùn. ẹ mà ṣeun gan láago 6 àdájọ́ ọ̀lẹ́ tún pàdé sáago 2 ẹ ṣeun gan àwa náà kọ́ lọ́ọ̀ni gbàdí láago 6 ọ̀la. àṣẹ àṣẹ adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Wálé Látẹ̀ǹdé olùfẹ́ wa àkọ́kọ́ nú ètò inú àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè wá pàápàá ṣètò Orísun àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n pè wá òwà tá a bá sì ti wá sínú ètò náà àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa ń gbọ́ wa ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi láago 6 àdájí ọ̀la sáago 7 ẹ̀ tún bá wa pàdé inú àkókò Jímọ̀ ọjọ́ ńlá ojúmọ́ rẹ. àló ẹ káalẹ́. ẹ káalẹ́ olóòtú. àwa nìyẹn kí ni orúkọ àti bọ̀lẹ̀ tí ń pè wá. ọ̀gbẹ́ni Ọláyíwájú dé. inú mi dùn ọ̀gbẹ́ni Ọláyíwájú bẹ́ńsì pé wọlé lálẹ́ yìí. bàbá dáadáa. ẹ bá wa jáyà Ṣẹ̀rífù náà sí o. kò sí wàhálà. àti ìrètí kẹ́ ẹ wọlé sínú ètò yìí ti pẹ́ ọdún mi dùn. àdúpẹ́ ẹ káalẹ́. ẹ ti kó ètò. àwa mọ̀ nù. kò ní sùn yín kò ní rẹ̀ yín. àṣẹ o àṣẹ o àṣẹ o. ọpọlọ náà ò ní jọba pẹ̀lú. àmín àmín. inú wa dùn. àdúpẹ́. àmọ́ pé mọ́ṣọ́ ìfẹ́ rẹ̀ báyìí. a máa ń ṣe. àmọ́ gbàdọ̀ lè já sí nígbè. àdúpẹ́. àjọ wa kọ̀ léṣèré. àdúpẹ́ ẹ ṣeun. àdúpẹ́. Ọlọ́run fún un lè. àṣẹ àmín. àṣẹ. àwọn olólùfẹ́ wa nu tipẹ́tipẹ́. Ọláyíwájú bẹ́ńsìn. àjọlẹ̀pọ̀ ni. àjọlẹ̀pọ̀ bàbá Ọ̀yọ́ ọmọ pàṣẹ sárájí ń bẹ lórí ètò. yóò sì sọ fún Olúkà Gàwásì Oyèfẹ̀sọ. àjọlẹ̀pọ̀ àjọrùpọ̀ ni kọ́ máa wọ́n máa yà wá. bẹ́ẹ̀ yẹn bá lẹ̀pọ̀ àwọn tó lè fọpọlọ túyàn ká wà. wọ́n wà bẹ́ẹ̀ ni. àmọ́ bẹ́ẹ̀ yẹn bá rò pọ̀ àyàmà sísì gan ò lè lu wọ́n máa ní wọ́n da omi àti epo papọ̀ sásìsì gan tó bẹ̀ tí ó sì kò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀. ẹ káalẹ́ o. ẹ̀lú ẹ káalẹ́. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ àwa ni kí lórúkọ àti bọ̀dẹ̀ tí ń pè wá. ẹ̀yin máa ń yín ni o Abdulkabir Ayénirọ́mọ yín náà ni o. Abdulkabir Ayénirọ́mọ. àwọn bọ̀dá wa nù. àwọn máa jí sọ̀sọ̀ máa fọjọ́ gbogbo dá bí egbin. Ọlọ́run ò ní jẹ́ kí ọpọlọ yín jọba. àṣẹ àṣẹ. gẹ́gẹ́ bí bàbá mi tí wọ́n kọ́
pé tí wọ́n wí pé gbogbo bí tí ẹ lérò pé tó yìí máa dé ń ṣe dáadáa á débẹ̀ á kọjá bẹ̀. àṣẹ. orí fún mi bí ìrọ̀ ọkàn mi sí i. àṣẹ. gbogbo wa náà ni a jọ gbádùn ètò yìí. àṣẹ. ọlọ́run ó jìkẹ́ dé lọ lè rí. àṣẹ. ẹ ṣeun gan ẹ kú fẹ́. bàbá Ọ̀yọ́ a ṣèlérí pé gbogbo olùkọ̀ọ̀kan la máa lọ ká máa lọ fọ̀rọ̀ wá gba àwọn lọ́ba lẹ́nu. bẹ́ẹ̀ni kọlọn kó fún wa sí. a nílò owó a nílò àlàáfíà. bẹ́ẹ̀ni àlàáfíà la máa bẹ lọ́hùn fún. owó ń bẹ lọ́dọ̀ gbogbo omilẹ́gbẹ́ yín àti ẹjọ́ lólùfẹ́ wa. gbogbo bí ó bá ṣe jẹ́ ojú yín náà là ń wò àwọn lágbára kan lẹ́yìn gbogbo àwọn olólùfẹ́ wa. tẹ́ bá ti fẹ́ ká máa ṣe náà la máa ṣe. lẹ́yìn gbogbo àwọn olólùfẹ́ wa. bẹ́ẹ̀ bá ti fẹ́ ká lọ Ọ̀yọ́ ká kọ́ bẹ̀ látọ̀ Ọ̀yọ́. kò síbi tá a ti lè bẹ̀rẹ̀. àbí ká bẹ̀rẹ̀ Ìbàdàn ni. àwọn tó jọ mọ Ìbàdàn ó yọjú gbogbo àwọn ìlú tá a bá ti rí ni. Babátúndé Kẹ́hìndé Ọlọ́run ní ẹ má gbàgbé àwọn ètò wa tó bá tún di ijọ́ ọ̀sẹ̀ fáǹfààní ọlá iwájú bẹ́ńsì àwọn àtàwọn ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. ijọ́ ọ̀sẹ̀ ńjọ́ ìsinmi ńjọ́ Sunday aago 3 ṣaago 4 ẹ máa pàdé Olúwaṣeun Àrẹ̀mú Ọba lọ́la nínú ètò ìdílé aláyọ̀. ètò tá a fi túnlé tó ti fẹ́ bàjẹ́ ṣe, ètò tá a fi múlé tí ń dùn tó ń lóyin tí ò fi ní bàjẹ́ ẹ máa pàdé ẹ̀ tó bá dijọ́ lẹ́ndí ìjọ Monday láago 5 ìrọ̀lẹ́ ṣaago 6 nínú ètò ojú ọpọ́n. ètò tá a ti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn olórin, àwọn eléré orí ìtàgé, àwọn òǹkọrin, àwọn òṣèré tí wọ́n jọ ọmọ Yorùbá Nàìjíríà ní ìlú òyìnbó ní ilẹ̀ ní jákèjádò gbogbo ibi tí wọ́n bá wà. pẹ̀lú ògo Ọlọ́run ọba Ridwan Dòsùnmọ́ Onítùmọ̀ ńlàlejò wa lẹ́jọ́ ajé tí ń bọ̀ ẹ́ ọwọ́ adi nídàájí ọjọ́ Jímọ̀ láago 6 sí 7 ẹ máa bá mi pàdé inú ètò Ojúmọ́ Aláyọ̀. àwọn ètò wa nù láago 10 àbọ̀ ṣaago 11 ẹ tún pàdé wa nínú ètò Orísun ìjọ mẹ́jọ. oyè wẹ̀sọ̀ Nurudeen gbogbo àwọn ètò wa ló ti gbọ́. Salimatu rẹ̀ á jí ọmọ wọn ní Sùdùrin Èjìgbò gbogbo àwọn ètò wa ló ti gbọ́. bàbá Ọ̀yọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àfìgbà àfẹlẹ́dùmarè olódù tó màre ọba àwọn ọba tó jọba títí ayé. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí lójú òpó Facebook. adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tẹ́ ń gbọ́ wa ńlé. ẹ má wò pa wa ni o àwa àrùn mẹ́ta mélòó lọ́pọlọ wa ọdún mélòó ni wa ọdún mélòó lolúwaṣeun Àrẹ̀mú Ọba lọ́la ọdún mélòó ni a ọ̀rọ̀ mélòó láàrin Adéwọ̀n Adéyínká lè sọ ọgbọ́n àti ìmọ̀ mélòó ní ń bẹ lórí bàbá Ọ̀yọ́ àmọ́fẹ́ àti àánú Ọlọ́run tí ẹ mọ́fẹ́ tẹ̀yìn olólùfẹ́ wa ní sí wa lẹ fi ń gbà wá bá a bá ṣe máa ṣe. ẹ máa gbà wá bẹ́ẹ̀ àwa náà mú dání lójú pé gbogbo ìwádìí tá a máa ṣe ìwádìí tí ó máa fẹsẹ̀ múlẹ̀ tí ó sì máa jódodo ni pẹ̀lú ògo Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin èèyàn bí ó bá ṣe jẹ́ àwọn ìlú kọ̀ọ̀kan afẹ́ máa lọ ìlú tí ó wà síwájú à ń wo kò síbi tọ́wọ́ jẹ́ ètò yóò ní dé tí èdè gbogbo ìpínlẹ̀ Kogi téèdé sáfẹ́ kò síbi tọ́wọ́ jẹ́ ètò yóò ní dé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí ọwọ́ yín ló wà o. olóòtú Akínkúnmi Ọlánkúnmi láti ìlú Lomé lórílẹ̀‐èdè Togo lọ́hùn ọkọ Alájà Títílayọ̀ ọmọ Góòdù nǹkan ò ní ṣe yín o Títílayọ̀ ọmọ Góòdù náà ti darapọ̀ mọ́ wa. ìfẹ́ tọ́lọ́run ọba mi fi rò pọ̀ pẹ̀lú wa kò ní bàjẹ́ o ọmọ Yorùbá tàtà ò ní tí. ọjọ́ 25 oṣù kejì ọdún yìí náà láṣẹ ẹ̀yà àjọ̀dún ọdún kan ọmọ Yorùbá tàtà Ṣẹ̀fíù Àlàó Mufalilu Àjàó Olúmọ̀ta ni ó lùlù fún wa jò ní tẹ̀rẹ̀ àpapá lọ́wọ́ tó bá tí ìyá sọ lọ ra sọ pẹ̀lú ògo Ọlọ́run ọba bó ṣe jẹ́nu lábẹ́ àṣẹ Ọ̀túnba Alhaji Abdulmajid Adékúnlé Àrẹ̀mú bàbá Ọ̀yọ́ bí tó wá ṣe ń lọ ṣe ń jẹ́nu bẹ́ẹ̀ bá ní gbólóhùn kan àbí nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ àbí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nú ètò ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́ òkèrè ẹ tẹ +229 96 39 1644 +229 96 39 1644 plus 229 96 39 16 44 plus 229 96 39 16 44 ẹ̀yin tẹ́ ẹ wà lé 96 39 16 44 89 96 39 16 44 lójú òpó wa ẹ wà lé lẹ́nu 96 39 16 4. gbogbo tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn ètò wa àwọn tẹ́tẹ̀nu Adíkàmádé Kàbírù kò ní bàjẹ́ bàbá Fátù bàbá Ọ̀yọ́ jẹ́ adágbére. adúpẹ́ pé okùn pé àwa láàmú wa ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè akónílé akálejò akí àwọn èèyàn wa tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa pé etí yóò ní di ojú yóò sì ní fọ́ nírí ń gbé sọnù bí òsì bí ọmọ. orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà Ajíṣebí Ọ̀yọ́ láàrí
ayé ìṣẹ̀ bọ́ nìkan kan mo ń dágbére fún yín pé ọ̀rọ̀ ìlà sùn. bí báyọ̀ ọ̀yọ́ ṣe ń dágbé èmi náà mọ̀ dágbé ló kọ Guillaume Àgbókò ní amójú ẹ̀rọ wa àtolóòtú ètò Olúwaṣe àmọ́ ọba lọ́la wọ́n ní bùwọ́ ẹmu bùwọ́ ọtí alárìndùdùn láàmú rí àní báwọn rí bùwọ́ àgbo bàbá sí ibi bùwọ́ àgbo yóò jẹ́ tí ó sara láǹfààní ǹjẹ́ wọ́n rí sìmí títí báyìí láwo sìmí títí sìmí jìnnà báyìí láwo sìmí jìnnà kásìní títí ò dàbí kásìní jìnnà kásìní jìnnà ò dàbí kásìní délé káwá sìní délé kò dàbí kájọ lápẹ̀rẹ̀ tó dáa rédíò KFM náà ní o 87.5 tí ń bẹ láàrin gbogbo ọjà tọpá 87.5 títí ìjọ mẹ́jọ tẹ́tùfìlàmà láti pàdé wa ààrẹ Adéòsòjèmá 87.5 Adéòsòjèmá 87 àsìwé òtá ìjọ ṣòkòtò bá mọ́mọ́ ìwọ̀n báyà mú ṣòkòtò Adéòsòjèmá 87.5 èmi náà lọ mùkọ́ gbóná lọ́dọ̀ aya mi títí láyọ̀ àgbékẹ́ pẹ̀lú àwọn ọmọ mi títí ìjọ mẹ́jọ tẹ́tùfìlàmà láti pàdé wà nínú àkọ́tún ètò èmi àti yín àní tójú omi lójú kú láyọ̀ làó pàdé ó dàrú. ẹ má gbàgbórí fún ọmọ Yorùbá ẹ má gbàgbórí fún àṣà ilẹ̀ Yorùbá lè tó Orísun ìtàn ilẹ̀ Yorùbá ṣòro àmójútó akọ nípa Yorùbá lórí ètò Orísun là ń pè ní Yorùbá gan-an làmójútó níbo ni wọ́n ti ṣẹ̀ wá o níbo lèmi ti ṣẹ̀ wá. ẹ pé iná máa gbé tó olópin mi ní ìsinmi kí n máa gbé ètò yẹn kí n máa gbọ́ ààrẹ tí wọ́n fẹ́ ṣètò táwọn bá fún mi ẹ má máa ṣètò lórí prógámù wọn ẹ máa dá títọ̀ lásán ẹ máa dáadáa ẹ má ṣètò káàǹsì má ṣètò lórí tó fẹ́ kí ẹ máa ṣe nù.